kábíyèsí elédùmarè ọba dákẹ́dájọ́ ọba lẹ́ni ọba lánàá ọba títí ayérayé ọba afúnni ọba apani ọba ajíni ọba hùn ọba hà ọba hùn ìbà yín bàbá Adédoyin Kúkọ̀yí lórúkọ mi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kàn mọ́lẹ̀pọ̀kan ìkan mímu ìkan ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọmọ àròbí ọmọ àtòrì ètò yín ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ètò tí Ọlọ́run ọba mi òkè tó fi òǹtẹ̀ lù ètò Gbajúmọ̀ òun náà ni mo tún mú wá fún yín lénìí àlejò mi lórí ètò àgbà òṣèré ni wọ́n ìyá wa ni wọ́n ìyá wa ni wọ́n àwọn tó jẹ́ pé ìgbà tá a gbà ní pínlẹ̀ sí báyìí láti máa ń wò wọ́n tí inú wa dẹ̀ máa ń dùn àwọ̀ ní ká sọ ni ọ̀rọ̀ ní ká sọ ni ìwà tútù ní ká sọ ni kí lẹ̀ ń wá lára àyà yìí tẹ́ ẹ̀ ní rí wọ́n ti wá bá wa lálejò lórí ètò yìí lẹ́ẹ̀kan rí àmọ́ ẹ̀yin olólùfẹ́ wọn ẹ ló máa ṣe jọ́ mẹ́ta ẹni ká tún gbé wọn padà wá sórí ètò wọ́n ti wá jẹ́ ẹ̀yin ní ìhò báyìí ní kíákíá ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò yìí ní pápápá ó yá. Ọjọ́ mẹ́ta ni. Àwọn ará ilé ń kọ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé dáadáa lẹ dé? Olúwa ṣeun. Màmá Kàtẹ́ tó bẹ̀rẹ̀ ètò yìí, kí ni àṣírí ẹwà yín? Ọlọ́run ni, torí kò yé mi náà. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín kẹ́ dárúkọ yín fún wọn. Ẹ ṣé ẹ kú ọjọ́ mẹ́ta mo tún dé o. Ẹ̀yin tèmi, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi. Ẹ̀yin ọmọ mi, ẹ̀yin ọmọ ọmọ, ẹ̀yin ọmọ 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 ọmọ. Ṣé dáadáa mo bá yín? Èmi náà ni wọ́n ní Iya Rainbow, Iya Rainbow. Ṣé mi mò ń jẹ́ Iya Rainbow? Ẹ̀yin ni, ẹ̀yin tẹ́ ń pè mí tí mò ń ṣe tó wù yín, ẹ̀yin lẹ ń jẹ́ kí n jẹ́ Iya Rainbow. Mi ní jọra mi lójú lágbára Ọlọ́run. Ṣé wá rójú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Ilé ọ̀nà yín arójú abayì. Ẹ ṣé ẹ tún kú ilé lẹ́ẹ̀kan sí. Kí lorúkọ yín gan torí mọ̀ pé kì í ṣe Iya Rainbow ni wọ́n sọ yín? Dr. Reverend Apostolic Mother Esther Idowu Phillips JP. Ọmọ bíbí ìlú wo gan ni màmá? Ìjẹ̀bú ni Odò Ògbólú. Ó yá ẹ káwọn ará ilé ní Ìjẹ̀bú. Ẹwẹ̀sọ oyé mi ẹwẹ̀sọ bàbá ọmọ yé mi ń wà ọmọ bá mi. Ní ọ̀dọ̀ tí lágbolé yín báwo ni wọ́n ṣe máa ń kí wọn lọ́dọ̀ yín? Tó bá jẹ́ nílé bàbá mi ọmọ olú ọmọ Ọ̀rẹ́gbè ọmọ òkè mẹ́ta ní kọ̀sà òkè rí mi òkè lè ṣàkó ọ̀gbẹ́ni ọmọ àwẹ́rí ẹ̀rí ẹ̀mẹ́múlẹ̀ ọmọ bá rìn ilẹ̀ ń mì ọmọ olú tó torí ọmọ ẹ̀dómi. Ọ̀dọ̀ àwọn màmá ń kọ́? ọba ní ọmọ aláṣàwà ń máa lẹ wòwò ọmọ ojúgbé aráàbà. Ó dà màmá wa iṣẹ́ tíátà la mọ̀ yín mọ́ báwo ni ìrìn àjò yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín? Mo ti sọ ní àìmọye ìgbà ìrìn àjò bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ late Fẹ́mi Phillips Oroniyi. Ṣé mọ̀ pé tó bá ti fọ́kọ tó bá wà lórí ọwọ́ ẹ̀ tó wà lórí ẹsẹ̀ ní tó bá fẹ́ ló máa ṣe fún. Bà tó ti jóun ló ní Òṣùmàrè tíátà ló jẹ́ kémi náà di màmá Òṣùmàrè. Ṣùgbọ́n nígbà tó di pa lọ ń bá wọn olóyìnbó ṣiṣẹ́ wọn ò mọ Òṣùmàrè pè. Ìkan wá ń bi mí jọ̀kan pé màmá kí ni ìtumọ̀ Òṣùmàrè? Mo ní Òṣùmàrè Miss Rainbow. Àtìgbà náà mo ti di Iya Rainbow. Tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ti tó bí ọdún mélòó? Ọmọ tá a bí síbẹ̀ kàṣà ní 45. Ni ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ṣé ó ní òwò kankan tẹ́ ẹ kọ́ àbí tẹ́ ẹ ń ṣe kẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà àbí iṣẹ́ ìgbọ̀n lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ ayé? Ó ti o nọ́ọ̀sì ni mí mo ń ṣiṣẹ́ nọ́ọ̀sì mo ń ṣe tíátà mọ́ ṣé àwọn kan téèyàn bá dá ń bí iṣẹ́ tó dẹ̀ bọ́gà tó dáa rẹ̀ wọ́n máa fún láyè torí àwọn èèyàn ń wò pé ó ti pẹ́ tọ́wọ́n ti ń wò mí tí mo dẹ̀ yìí ń ṣe nọ́ọ̀sì
bá ti sọ fún ọ̀gá mi mo ń lọ rìkọ́ọ̀dù Ìdòwú àwọn iṣẹ́ tó ní ṣe sílẹ̀ ọ̀gá mi kan Dr. Ṣóbóyèjọ torí x-ray room ni mo wà ẹ̀pọ̀ àwọn nọ́mbà x-ray yẹn kéré bọ̀ torí ọmọdé mò ń rí nọ́mbà yẹn àwa ni kí n bá òun to àwọn nọ́mbà yẹn sílẹ̀ kí n tó lọ àmọ́ mo máa ń lò ju táìmì lọ ń gbà mí o ẹ̀bẹ́ iná ọmọọṣẹ́ wa bá dẹ̀ ti di ẹ mọ̀ mí mo ti kúnlẹ̀ látẹnu ọ̀nà. ẹ jẹ́ má bínú ẹ ṣàdáríjì mí àwọn òbí yín ìhà wo ni wọ́n kọ sí iṣẹ́ tíátà ní ṣíṣe lórí mọ̀ pé wọ́n ní gbà yẹn lọ́hùn ọmọ tán bá bí tó bá ní iṣẹ́ tíátà àbí òun fẹ́ máa jó wọ́n á tiẹ̀ máa bínú sí wọn gan ni ṣé irú ẹ̀ ṣẹlẹ̀ pẹ̀lú yín. ó ṣẹlẹ̀ wọ́n tẹ̀ kọ́kọ́ sọ pé ọmọ bàbá aládùúrà ó wá lọ ń jó lórí mọ́tò ẹ jọ̀ọ́ kí ló ẹ fi ṣe mo lóhùn mi nì nítorí pé àkọọ́lẹ̀ kan ti wà tẹ́lẹ̀ kan tó bí èmi wípé bí bàbá mi ojú ọmọ pọ́n ọkùnrin ló ń bí kòróbìnrin kó tó bí mi wọ́n dẹ̀ sọ pé orúkọ mi á ga ibi tí ìyá àti bàbá òde máa débẹ̀ ṣùgbọ́n àwọn àmọ̀kọ́ náà tíátà ni torí gbà tí mo ń ṣe nọ́ọ̀sì náà èèyàn ń wọ́lé wa ni torí mo lójú àánú gan mo ṣojú àánú títí mi mọ̀ pé mo ṣe fọ́mọ ìyá mi kan mi mọ̀ pé mo ṣe fọ́ ní tíátà rí àgbà tó wá ń fẹnu ara ẹ̀ sọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tọ́rọ̀ ní tíátà délẹ̀ kò sí bá ṣe máa ṣe wọ́n bínú o ṣùgbọ́n màmá mi ń ẹmọ obìnrin wọ́n dẹ̀ ẹ̀yìn inú àmọ̀ rẹ̀ máa ṣe kò lè fèsì wọn ṣùgbọ́n rárá máa ń kùn ẹ fi Ìdòwú lẹ̀ ẹ fi lẹ̀ màmá mi ṣá ló jẹ́ kí n ṣe torí ń gbà ẹ̀ṣẹ̀ òpó kò sówó ní tíátà aṣọ òkè wa ó lè ti gbó a máa fa abẹ́rẹ́ gan tí bá lọ tí bá dé mo tún máa gbowó lọ́wọ́ màmá mi ni afọ Ìdòwú wọ́n rò ó gbà níbi ó dá sálárì tí ẹ ń kọ́ mú òun láfi ṣe pósítà àròwọ pósítà òun ṣùgbọ́n adúpẹ́ lẹ́nu ìtọ́lọ̀ ràn wá lọ́wọ́ dé. nígbà tẹ́ bẹ̀rẹ̀ ṣé bí eré tíátà bí ó ṣe ti rí ẹjẹ́ fún yín lápẹẹrẹ wọ́n á ní pé ìbẹ̀rù pọ̀ gan nígbà yẹn lábẹ́ ọ̀gá tíyàn bá wà ṣé bẹ́ẹ̀ yẹn ló yìí ṣe rí nísìn àbó ti yàtọ̀. irọ́ gbogbo alọ̀gá ń sìn kò sọ́mọ ọ̀dọ̀ mọ́ tá bá wà ní National Theatre bóyá a fẹ́ ṣe stage play wọ́n máa bu gàrí àti ṣúgà wá láti ilé ẹ̀ àbẹ́pà èyí tí ìyẹ́ bá dẹ̀ di ẹran sílé tó rí jíìbù ó lè jẹ́ gbà tó bá gbé dání báyìí tó ń bu sẹ́nu lọ̀gá kan máa di kí ló ń ṣe mo mú gàrí ṣe gbé fún mi ó máa gbé fún mi pẹ̀lú inú dídùn ni o ó bá dẹ̀ pé wọ́n rán ọmọ kan lóúnjẹ wọ́n lọ bá mi lóúnjẹ wá ó ń gbóúnjẹ bọ̀ ẹ tó rán lóúnjẹ go ìtì sí ń bẹ́ o ọ̀gá mi ìpàdé ẹ lọ kí ló lọ rà wọ́n rán mi lámàlà ní gbé wá àgbà lọ́wọ́ ẹ̀ á jẹ ìwọ ọmọ ọ̀dọ̀ ló máa mú owó mi láti lọ fi ra padà torí àwa àtàwọn ọ̀gá wa a fẹ́ràn ra wa ṣùgbọ́n tó bá ṣe ń sìn ọlọ́run má jẹ́ ó jẹ gbà wọ́n ló tẹ̀ nílé ṣe. ẹ̀yin gẹ́gẹ́ bí màmá wa ẹ̀yin gẹ́gẹ́ bí àgbà òṣèré àwọn ọ̀rọ̀ ìyànjú wo lẹ máa ń gba àwọn ọmọ tí wọ́n ń bọ̀ lọ. a máa ń gbà wọ́n níyànjú torí tíátà yìí tó bá ti wọbẹ̀ ọgbọ́n òye ìmọ̀ tó ń lò tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ lé sí i nínú ilé wọ́n gbọ́dọ̀ mọ̀ pé o ní ẹ̀kọ́ àwọn ẹlòmíì tá bá dé location wọ́n máa wò wípé ìbá ní ọ̀gá Bello ọkọ mi ọkùn Jídé ẹ̀bọ̀dá Yínká kíní kan máa ní gbogbo wọn tẹ jùlọ mú nínú ọ̀gá ni wọ́n ẹ fi wọ́n sáyé ọ̀gá èjì kan náà fi ń ṣe ṣùgbọ́n àwọn náà wọ́n fún mi respect mi o ṣùgbọ́n àwọn ọmọ wa ti sí ìmí àti ẹ̀rí ẹ tó ń bọ̀ wà gbé báàgì dání wáyé wà gbé báàgì yẹ lọ síbi tó máa gbé sí gbàtọ́ bá wo ibi tó wà kí ló fẹ́ ṣe ṣé ó fẹ́ mú wọn ìwọ ló bí wọn ṣùgbọ́n sí ìran à ń sọ fún wọn ẹ gbọ́dọ̀ ní ẹ̀kọ́ tó fi máa mọ̀ pé tíátà lè ṣe ẹ pé tíátà ti yàtọ̀ sí àtijọ́ ẹ bá wọ American sin ní tíátà kún bẹ̀ báyìí ni àwọ́dù ta lọ gbà àmọ́ ìyàwó àtàlọ́ àmọ́ ìyàwó tí ó wà ní tíátà ò ń ṣe ohun tán ní kinní sí gbogbo èèyàn ló lè ṣe gbogbo èèyàn náà fẹ́ kọ́ ọmọ wọn ṣe é sìn ọjọ́ tàtijọ́ ọmọ lágbájá wèrè
ṣó ń jẹ olórí mọ́tò ẹnìṣẹ́ oníranú ló wà wọ́n mọ́mọ́ wọn wá sí i láti wá kọ́ṣẹ́ torí náà ó yẹ ká ní ẹ̀kọ́ tá máa máa kọ́ àwọn aráàta torí wọ́n ń wò wá ẹni tó ń wò òde kì í wòrò. bẹ́ẹ̀ ni ní gẹ́gẹ́ bí àgbà òṣèré ó ti tó bí eré mélòó tẹ́ ti gbé jáde tó jẹ́ fúnra ara mi bẹ́ẹ̀ ni tó jẹ́ fúnra yín. ó pọ̀ ó ṣáà lè kàṣà ti stage play ọ̀tọ̀ tí home video ọ̀tọ̀ ẹ bá ń gbọ́ tàgbéléwò ṣe rántí ìtẹ́ kọ́kọ́ ṣe tàgbéléwò ṣe rántí ìtẹ́ kọ́kọ́ ṣe kí làpẹ́lẹ́. tí ọkùnrin Jídé tí èmi àti Bello àti Wùnmí jábúrò mi Bello jọ ọkọ mi èmi ò rọ́mọ bí ṣùgbọ́n mo lówó ọkọ mi dẹ̀ ń wò pé owó yìí ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ó kọ́ máa búrò mi òfin lóyún ọmọ tábúrò mi bí náà gbàfẹ́ mi òun ni Aládé Arómi rẹ kọ́lọ́ kó fọ́rọ̀ kẹwọn ìrántí àkọlé ẹ̀ mọ́. ní àkọlé ẹ̀ máa rántí òun la ṣe ń gbà náà ni màmá gbébọn màmá ẹ̀ ní I will kill you I will kill my husband kill myself tó bá ti pa husband tó pọ̀ mọ́ àti wàá pa ara ẹ̀. olúwa ṣàánú màá rántí táìtù tó bá àmọ́ ó ti tó bí eré mélòó tẹ́ ti fi owó ara yín ṣe. wọ́n máa lọ bí 10 Àlàmú ṣèyàn elépo rọ̀bì táǹfìá ní 10 ń ṣẹlẹ̀ òsàrúgbó London ó pọ̀ bẹ́ẹ̀ lọ olúwa ṣe. ṣé mo ní pé mo sọ lẹ́ẹ̀kan wípé sọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ ni ṣé ọ̀rọ̀ tí múni lórí wú òun lẹ fẹ́ gbọ́ gbogbo ẹ̀ ló kún ẹnu màmá wọ́n dẹ̀ sọ fún mi pé lẹ́ni ìṣe pàjọ máa ná tán bí owó ni Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. màmá èmi àti yín la ti ń sọ̀rọ̀ látẹ̀kùn àmọ́ ká má dàbí aládàáni kan jẹ́ àwa gbé abala kan kalẹ̀ fẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín abala yìí là ń pè ní ojú abẹ èyí tó fi àǹfààní sílẹ̀ fún wọn láti béèrè àwọn ìbéèrè tó ń rú wọn lójú nípa yín ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń ka àwọn oríṣiríṣi ìyẹn nínú ìwé ìròyìn àbí èyí tí amóhùnmáwòrán pàápàá àwa ní ẹ ti jẹ́ ká gbá àwọn àlejò náà wá kí wọ́n wá sọ tẹnu wọn kán jẹ́ ká mọ bó ṣe rí àwọn tó ní ìbéèrè wọn ní àwọn tí wọ́n dẹ̀ fẹ́ kí yín nípa iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe àwọn náà wà níbẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ojú abẹ òun la pè é ṣé yá ká sojú abẹ ńkọ́ mà ẹ jẹ́ àsojú abẹ ńkọ́. orúkọ mi ni Mrs. Bọ́lá Tanímọ̀wò mo sọ̀rọ̀ láti ìlú Ìbàdàn mo fẹ́ béèrè nípa Ìyá Rainbow torí àdìpọ̀ ṣeré pàtàkì ni wọ́n tẹ́lẹ̀ nísìnyí wọ́n dẹ̀ ti fi lé ọmọ lọ́wọ́ kí ló dé tí ọmọ yẹn ò ṣeré mọ́ ohun tí mo fẹ́ béèrè nípa ẹ̀ nìyẹn. màámi ṣé ẹ̀yin gangan ẹ̀ ṣe iṣẹ́ tíátà mọ̀ ni. èmi ń ṣiṣẹ́ tíátà tí kò bá polóbùrú mi ní dákẹ́ orin ohun tó wà ń bẹ̀ ni pé ọmọ táyé ń pọ̀n là ń tẹ̀lé sí ṣe àwọn pé iṣẹ́ táwọn ọmọ wa ń ṣe ń sìn inú kan gbébọn kan wọ níkà ṣe mọ̀ pé olúwa ò lè ṣe yẹn mọ́ bọ̀ tó bá kọ sítórì tó ní ìyá ìyá wọ́n á pè wá à ń ṣe tíátà. ẹ jẹ́ àtúpadà sójú abẹ. orúkọ tèmi ni Bísí Adams mo sọ̀rọ̀ láti Ìbàdàn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìyá Rainbow lèmi fẹ́ sọ fún nítorí pé Ìyá Rainbow kọjọ́ mẹ́ta tó ti rí wọn lórí television last so àdàwà fẹ́ bèrè pé ṣé kò sí nǹkan àti wípé à ń fàdúrà ràn wọ́n lọ́wọ́ àgbàlagbà ni wọ́n bẹ̀tẹ̀ wọn ti dàgbà tó kọ́ sí kọ́ntínú láti máa ṣe bọ́n ṣe lọ dáadáa nítorí pé Ìyá Rainbow gbogbo ala nífẹ̀ẹ́ wọn láti lè máa rí wọn lórí tíátà tó ń ṣe yẹn Olúwa wà pẹ̀lú wọn ọjọ́ bí tó ń ṣe last time kékeré sí nìyẹn wọ́n sì máa ṣe tó jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run kọ́lọ́ kó dẹ́mi wọn sí so a nífẹ̀ẹ́ wọn púpọ̀ kán jọ kán padà sórí ìmúhùnmáwòrán kẹ bá wa fà wọn padà sórí ìmúhùnmáwòrán torí pé gbogbo èèyàn là ń béèrè wọn pé kí ló ní tàbí wọn mọ́ Ọlá wà pẹ̀lú wọn wọ́n á ṣe láti yẹ ọmọ wọn dẹ̀ níyọ́ kú lójú wọn. ẹ ṣe ẹ̀yin náà dàgbà ọjọ́ yín á dalẹ̀ ọbẹ̀ tí nífẹ̀ẹ́ wọn Ọlọ́run á nífẹ̀ẹ́ yín mò ń ṣeré mo yìí ń ṣe tíátà tó bá ti kàn mí wọ́n á pè mí iṣẹ́ ọmọ kéèké náà yìí ń ṣe é sí tó bá kàn gbà á ṣe. àgbà dáhùn ẹ ṣe. ìkọ̀kan náà àwọn ọmọ yín tí wọ́n tọpasẹ̀ iṣẹ́ tẹ̀ ń lọ. bẹ́ẹ̀ ni
Fẹ́mi Phillips Alamu òun ló kọ gbogbo story wa òun náà dẹ̀ ṣe àbúrò ẹ̀ náà ṣe Bísí Phillips Rotimi Phillips gbogbo náà ṣe kò síṣẹ́ wa táwọn ọmọ mi ò ní sí ń bẹ̀. ní gbogbo ìgbà tí ẹ bá sí ní ìdí iṣẹ́ tíátà ní ṣíṣe kí ni àwọn nǹkan tẹ máa ń ṣe láti fi rẹjú? ṣe mọ̀ pé mo ní ṣọ́ọ̀ṣì Ọlọ́run tí ọwọ́ mi dá sílẹ̀ àti ẹ̀ máa ṣe ọdún 10 lọ́dún yìí tí n bá ti lọ sí tíátà máa wà ní pẹ̀lú bíbélì mi ni tí màá máa kà mo máa fàdúrà ran àwọn ọmọ ẹbí ará ilé lọ́wọ́ àti irú yín báyìí náà. àdúrà yín lè ń gbà àdúrà ni o. á dẹ̀ túbọ̀ máa gbà lágbára lọ́wọ́ Ọlọ́run. gbogbo ẹ̀yin olólùfẹ́ màmá wa màmá Rainbow ṣẹ́yìn ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n tí ẹ wo nọ́mbà tí ó ń hàn lọ́wọ́ báyìí yẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ ẹ fi àwọn ìbéèrè kẹ́ ẹ fi ránṣẹ́ sí. èmi gan bóyá bẹ́ẹ̀ bá rí mi títì ẹ fà mí láṣọ dóyin mo ní ìbéèrè tí ń fẹ́ ẹ̀yin ṣáà máa fi ránṣẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè èmi ní ìgbàgbọ́ pé ikú ò ní pàyà yìí àrùn ò ní gbé ìyá yìí dé tá a bá tún pè wọ́n wá wọ́n á jẹ́ wa ní ihò. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Tèmítáyọ̀ Adéníyì ètò ní Gbajúmọ̀ Gbajúmọ̀ lètò ẹ máa wò ó. Màmá èmi mọ̀ pé tí a bá máa ka èèyàn kìíní kejì títí dé ìkẹwàá ẹ wà ní ipò kejì àbí ìkẹta nínú àwọn tí wọ́n ń gbé àṣà wa yìí lárugẹ. àwọn kan ní èdè Yorùbá pé ó máa lọ sí ìparun ṣé ẹ nígbàgbọ́ bẹ́ẹ̀? Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run ò ní gbà fún mi. àmọ́ ṣé àtọpasẹ̀ ẹ̀ṣá? ṣé wọ́n pé ńgbà kan Fáṣọlá pé àwa mélòó kan Ọ̀gá Bello Uncle Jídé èmi Ìyá Àwẹ̀rò tó fi wá ṣe ambassador in Yorùbá kò dẹ̀ síbi tẹ́mi bá dé mo máa ń sọ fún wọn kódà lamẹ́ríkà ń gbà tó interview ọmọ ní ẹgbẹ́ English sẹ́gbẹ́ kan Yorùbá là ń ṣe kí ló dé tẹ́ bá máa kọrin English lẹ́ máa kọ bẹ́ẹ̀ máa gbàdúrà English ni èdè elédè ni ẹ̀yà lò ní kí ló dé tó mọ́ yín lára báyìí ẹ jẹ́ ká sọ Yorùbá ti wá English ọ̀hún náà wọ́n máa gbé gbági ni a tún máa fi wá ṣe yẹ̀yẹ́ àwọn agbọ́ta bá ń rìkọ́dù lọ́wọ́ ẹ̀mí ọ̀rọ̀ táwọn ọmọ wa yóò tẹ̀ yìí mo yìí máa bá wọn bóyá mítì máa bá wọn ṣe à ń rìkọ́dù iṣẹ́ Yorùbá ẹ wá sọ English lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tó bá ṣe tán ọmọ ẹgbẹ́ pé ọmọ sí ìwé tí wọ́n yàtọ̀ sí tiwa wọ́n máa ní màmá ẹ̀gbọ́n kan tí lágbájá wí ó ń ṣe ṣì nìyí ó ń ṣe kíní kan àjẹbá wí pé kọ́ fi ilẹ̀ irọ́ ni mi ò mọ̀ ẹ ṣe bóyá ká lè mọ̀ pọ́n kàwé ṣá. ẹ wo ìdí ní iṣẹ́ táwa fi gbé abala yìí kalẹ̀ nítorí pé a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá kó parẹ́ ṣe ẹ wo ṣùkú tó wà ní iwájú èmi àti yìí màmá ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú ẹ̀ abala yìí òun là ń pè ní ṣòláyà kò gbá ẹnu tèmi gẹ́gẹ́ bí ọmọ yín láti bí yín pé ṣe ẹ láyà àmọ́ fún àǹfààní àwọn olólùfẹ́ yín lé bóyá kí n fi ẹ̀gbẹ́ ẹnu kan o tún lè bí mi kí ni ìdí tí ó yẹ kí n fi bí. ṣe rí Yorùbá tá à ń sọ yìí náà ṣé àkọ́tà bá ń ṣeré làwọn kan ń sọ̀rọ̀ lọ ni àwọn kan wà tó yẹ pé tó bá ní òwe Yorùbá wọ́n wà lọ́tọ̀ tó mọ̀ táwọn ò mọ̀ tó tó bá dé location míì wọ́n kọ́ fún anamaka script ni sọ nǹkan báyìí wí nǹkan báyìí torú eléyìí á tún jẹ́ àwa o. ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nílẹ̀ màmá ẹ ní àǹfààní àti mú mẹ́ta tẹ bá mú yìí èmi á bí ẹ̀dẹ̀dà wa lóhùn ìbéèrè tó wà ní. ẹyọkan ni mo mú àwọn ńláńlá bẹ̀ òun lè máa ṣàjọ yìí. àwòdà bóyá bóyá tóbi tó ní ìbéèrè náà. kò tiẹ̀ kankan ìtí ń bá lè ṣe wà bá ń parí. ìbéèrè 9 tó jẹ́ àkọ́kọ́. a san wá sówó sọmọ. àmín. kí ni ìtumọ̀ ẹ̀ tí ọba ìlú kan bá fi ìrùkẹ̀rẹ̀ ọba àti iyọ̀ ránṣẹ́ sí ọba ìlú kejì tó fi pàrokò ránṣẹ́ sí ọba ìlú kejì ìrùkẹ̀rẹ̀ àti iyọ̀ tó fi pàrokò ránṣẹ́ sí ọba ìlú kejì kí ni nǹkan tó túmọ̀ sí. ṣé wọn pé ìrùkẹ̀rẹ̀ sáyìn ọba ni iyọ̀ kò sí nkíhun mi ò rí bí ọba pa màálù 10 tí ó bá fi iyọ̀ sí
kò lè dùn bẹ́ẹ̀ iyọ̀ ayé wa ò ní dòbù àmín. bẹ́ẹ̀ mi ṣe mọ̀ nìyẹn o iyọ̀ ayé wa ò ní dòbù. ẹ mú méjèèjì ẹ so pọ̀ kó nítumọ̀. adùn lè lérí sí nǹkan tó dáa. ó túmọ̀ sí pé ìrẹ́pọ̀ tó dùn tó dáa bẹ́ẹ̀ ni ló wà láàrin tí ò lè túká àwọn méjèèjì. tí ò lè ó túká. fọ ọba yẹn fẹ́ kí òun àti ọba ìlú kejì kán wọ́n wà ní ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ bẹ́ẹ̀ tó ni. dáa. ṣé kí n fún yín làjà kí n fún yín làjà bó díndín. ìtọ́ bá ṣe náà. Màmá ìtọ́ bá ṣe náà. ẹ wojú mi. ìbéèrè kẹwàá tó jẹ́ ìkejì kí ni orúkọ ọkùnrin tí ó bá kúndùn obìnrin jù? ó ní orúkọ pàtó tí àwọn Yorùbá máa ń pè ọkùnrin tó bá kúndùn obìnrin jù tó bá nífẹ̀ẹ́ obìnrin jù. àfi káàkó máa gbogbo aṣẹ́wó kò mọ ojú obìnrin lọ wọ́n fi ṣe ọmọ orúkọ tó ń pè mí ní kúrọ́. ẹ ṣe wọ́n máa ń pè ní okusu. okusu bẹ́ẹ̀ okusu bẹ́ẹ̀ ni ọkùnrin tó bá kúndùn obìnrin jù àwọn Yorùbá máa pè ní okusu bẹ́ẹ̀ ni. ara ẹ̀ nìyẹn àwọn ọmọ yẹn ń sìn ìjọ mi máa fẹ́ ṣe play téèyàn kan bá ti wùwà yẹn onírànú okusu wọ́n fi ṣí ẹ̀yìn. olúwẹ̀ tún ti mọ̀ nìyẹn. ìbéèrè ìkíní tó wá jẹ́ ìkẹta ẹlẹ́sìn ìbílẹ̀ wo ni ó ní ṣe pẹ̀lú ìlú ìpèsè? ìlú ìpèsè tẹ́ màá lè mọ̀ yẹn ṣá. ìlú wọn ìpèsè ní orúkọ ìlú tí wọ́n máa ń lù. ilé mọ̀ fún aládùn ààrẹ mi mọ̀ ilé mọ̀ bọ́ ṣe. ẹjẹ́ ń tọ́ yín sọ́nà díẹ̀ wọ́n á ní àwọn oníṣàngó bàtá ní ìlú tiwọn àwọn ọlọ́dẹ ìlú àgẹ̀rẹ̀ òun ni tiwọn àmọ́ ẹ̀sìn tá à ń sọ yìí ìpèsè lórúkọ ìlú tiwọn. àwọn ọlọ́bàtálá. àwọn tó ń ṣẹ̀sìn tó ń wọ aṣọ funfun pọ̀ kì í ṣe aládùúrà o àwọn aláṣọ funfun gan tó máa ń ní mú kinní dání. àwọn onífá. ìpèsè. bẹ́ẹ̀ ni lórúkọ ìlú tí wọ́n máa ń lù. orúkọ ìlú ni. bẹ́ẹ̀ tèmi máa ń gbọ́ pé àìtá ń ṣe inú tíátà ọba léèyàn máa ṣe pèsè bí ẹbọ. wọ́n ṣe pèsè náà àmọ́ ìlú orúkọ ìlú tí wọ́n ń lù fún wọn ìpèsè náà ń pè. ẹ rí pé Yorùbá èdè tó dùn. àní kò lè parẹ́ láéláé ó dùn létí jù ṣùgbọ́n àwa là mọ̀ o l'Amẹ́ríkà wọ́n mú ọba kan wá kí mi ọkọlà fún òyìnbó ní o kọlà. òyìnbó tó kọlà. bẹ́ẹ̀ ni mà ọkọlà fún mo bá ní kí ló dé ta ló kọlà fún ó ní ọmọ Ọ̀yọ́ lòun ó ń sọ Yorùbá tá à ń gbọ́ o kódà wọ́n fún mi CD ẹ̀ ó ń sọ Yorùbá gidi tá à ń gbọ́ aṣọ agbádá ló wọ̀ ó dẹ̀ kọlà. kó wá yẹ kí àwọn ará òkè òwò kí wọ́n tún nífẹ̀ẹ́ èdè wa kó tún mọ̀ wúlò ẹ̀ jù wá lọ. ṣọfẹ́ gbọ́ kúkọ̀ ẹ̀ má ní ọ̀rọ̀ mi pọ̀ jù èèyàn kan sọ ọ̀rọ̀ kan fún mi ó ní màmá ó lé ẹ̀yìn dé London ẹ̀ sọ pé London dà torí irú àwọn sẹ́ẹ̀tì wa bá ṣe mọ̀ pé bàdé stọ̀ àjẹta níjẹ wọ́n ní mú wa bá wọ mọ́tò àhísanwó ó wá ní màmá ẹ̀ mọ̀ nǹkan tó ṣe jẹ́ kí London dà ó ní gbogbo tẹ sọnù ń jọ sí àwọn òòṣà tẹ kó dànù ó ní gbogbo ẹ̀ ló wà ń bí o tí wọ́n dẹ̀ ń bọ̀ ó nílù wọ́n dẹ̀ rojú ń ráyè tí wọ́n ní pé ẹdìyẹ ò gbọ́dọ̀ kú yóò tiẹ̀ lè pẹ́ dìyẹ lójú wọn hàn nímú ẹ wọ́n gbọ́dọ̀ rẹ́ jẹ́ nígbà tí olóńgbò há sínú igi tí panápaná wá dúró tí gbogbo èèyàn mú kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ní olóńgbò mo ní olóńgbò Nàìjíríà wọ́n á fi gírí ẹgbẹ́ wọn apájẹ ni bí ìgbà tọ́lọ́run kọjú sí wọn lọ́hùn yẹn lọ́mọ ẹ̀ kó kọ̀yìn sí wa ń bí Yorùbá ò gbọ́dọ̀ parẹ́ o. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. màmá ọkọ mi aláfẹ́ èèyàn ní àrídùnnú èèyàn ní èmi mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ àti máa kọrin àti máa jó ẹ̀mí àti fẹ́ ká fẹsẹ̀ rájó kí a lè dẹ́rìn pa àwọn olólùfẹ́ wa nílé ṣó ti yá ẹ bá ń gbóhùn sókè lọ èmi àti màmá.
ẹ̀yin fẹ́ gbà ni ó ga màmí ẹ ti tó bí ọmọ ọdún mélòó gan. Ǹjẹ́ ọ̀nà bí mi náà. Èmi náà fẹ́ máa wò kó dàbí pé ẹgbẹ́ ni wá. Ǹjẹ́ ọ̀nà bí mi mo yẹ máa ṣe 75 ni. Bẹ́ẹ̀ náà lè máa ṣe fún mi. Lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ lè ṣe ti 70. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Àmọ́ ṣé ká ní oúnjẹ jíjẹ ni àbí kí ni táwọn yìí fi ń dún báyìí jọ ẹni tó tó bẹ́ẹ̀. Ọlọ́run ni máa gbàwẹ̀ máa ṣàìsùn máa ṣe gbogbo Ọlọ́run ni àrídùnnú gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan òun lẹ jẹ́ fún wa. Àní rí yín banújẹ́ Ọlọ́run ò ní ṣe yín ní ìyá dìde wọlé àlejò ń bọ̀ lágbára Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe máa pẹ́ tó nílé ayé yìí nílò nù dààmú nílò nù bànújẹ́ wà ní mọ̀sáré kankan náà àwọn ọmọ. Ijó tá a jó tán sí nìsín màmí talento kọ. Sọ̀ní Aládé ni. Sọ̀ní Aládé ni ṣe rántí àkọlé àwòrán ṣá. Ìṣe rántí àkọlé òun ni wọ́n pè ní let them say. Let them say bẹ́ẹ̀ ni. Ó dẹ̀ sọ ń bẹ̀ o. Ó wà ń bẹ̀. Let them say. Let them say. Màmí ilé tí wàá tó lọ báyìí. Ó yá. Àmọ́ tó bá jẹ́ pé bébì ṣe fẹ́ o mo fẹ́ kémi àti yín ìjókòó sí. Ó ti yá. Ṣé pé nǹkan tí n bá ní kẹ́ ṣe lé mọ́. Ọmọ kọ́ ọmọ yàn òun lọkọ yàn àwọn ọkọ yẹn ẹgbẹ́ àwọn bàbá tì sẹ́gbẹ́ kan ọmọ lọkọ wa. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ ìyẹn iléeṣẹ́ April Ventures Limited wọ́n ní ká fún yín lẹ́bùn yìí. Alájà Dúpẹ́ Cosmetics tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Sunshine àwọn náà wọ́n ní ká fún yín. Iléeṣẹ́ MTN àwọn náà ní àwọn nífẹ̀ẹ́ yín àwọn ìfẹ́ máa rí ẹ̀bùn oríṣiríṣi òun ni wọ́n kó síbẹ̀ wọ́n ní ìgbà tẹ́ bá ti wá sórí ètò yìí ká fi ta yín lọ́rẹ mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kíkọ́ wa máa lọ. kíkọ́ wọ́n bẹ̀ látòrí MTN láti ìgbà tí ti gbọ́njú tí mo ti ń lo fóònù MTN ni mò ń lò ní ìdẹ̀ yí padà iṣẹ́ wọn ò ní jóná ẹni tí ẹ máa fi nọ́ọ̀sì ò ní wá bẹ̀ gbajúmọ̀ a máa gbajúmọ̀ ni àní tí àní tẹ́ àtọ̀gá àtọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa Dúpẹ́ ṣàìṣàì ṣàmùpọ̀ mọ́ mi ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bí mo tún máa lọ dúpẹ́ lọ́dọ̀ ẹ̀ o ṣeun iléeṣẹ́ ò ní jóná kò ní dàrú o àwọ̀ náà tó ń tún ṣe kò ní bàjẹ́ àwọ̀ tí ẹgò wà ní bàjẹ́ ọkọ mi àwọ̀ tí ẹgò ní bàjẹ́ black and shine Iya Rainbow lójọ. ẹ tó wá máa lọ mo fẹ́ kẹ́ ẹ dágbére fún àwọn olólùfẹ́ yín ìyá aládùúrà òun ni wọ́n mọ̀ yín sí ó yá. ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi àti ẹ̀dùpẹ́ tẹ̀ ń wò wá tẹ̀ ń fọ̀rọ̀ ránṣẹ́ ilé yìí ò ní dàrú ọ̀nà yìí ò ní dàrú ẹ ṣoríire o Nàìjíríà kan rí báyìí ni ó yìí máa dà lágbára Ọlọ́run ṣé gbogbo àwa tá jẹ ọ̀wọ́n yìí a máa jẹ ọ̀pọ̀ ẹ̀ ikú ò ní pa wá mo gbà ládùúrà fún yín gbogbo bíkíbi tẹ́ ẹ ti náwó báyìí tí owó ń jáde ńbẹ̀ ibi ò ní dí mọ́ yín ayé ò ní gbójú lọ́wọ́ yín wọn ò ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ yín lórúkọ Jésù àdúrà tí mo gbà fún ilé ni a mọ̀ yín ṣe láwọn kámẹ́rámánù tán yà wá yìí ojú wọn ò mà ní fọ́ torójú náà ń gbé síbẹ̀ o etí náà dẹ̀ fi ń gbọ́ gbogbo àwọn tó wà ní iṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́hùn yẹn náà àti dìrẹ́tọ̀ àti gbogbo wa a máa ṣoríire lágbára Ọlọ́run tí bá tún padà bọ̀ nínú ètò yìí máa bá yín láyọ̀ àtàlàfíà máa bá ilé iṣẹ́ yìí láyọ̀ àtàlàfíà èmi náà wá láyọ̀ àtàlàfíà bó ṣe máa rí nìyẹn Jésù Olúwa wa. Àmín. Kí wá ni mo tún fẹ́ sọ màmá ti parí ètò kémi náà kàn máa dágbére fún yín pé ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sílẹ̀ ní òun ni màá tún bá yín nígbà míì tàbá tún métò wá. Adédoyin Kúkọ̀yí ọmọ olómi méjì ọmọ atẹ̀kànmọ́lẹ̀pọ̀ kan ìkan mímu kan ìmu ọmọ aládé mẹ́rìndínlógún ló ń dágbére fún yín pé láyọ̀.